to pay what the scripture says about Agbèrè nǹkan tó ṣe àti pàṣádà tó ṣe káàkiri. So therefore me trust someone àti Wùmí wọ́n dẹ̀ rí pé bàbá useless gidi gan. Wọ́n sọ fẹ́ mi nísìn no we are going to start on that 3-second video. Afẹ́mọ́ tó pa Mohbad gangan 3-second video ni ẹ jẹ́ kí n sọ díẹ̀ kí n gbẹnu mi dákẹ́ idiot people. Àtẹ̀wọ́ fún olórí ẹbí ẹ máa fún olórí ẹbí látẹ̀wọ́ olórí ẹbí answer that. Gbogbo lè mú kí o dadi ṣe yìí man àánú olúwa dẹ́bìtì dadi king onílé dámlọ̀ gbogbo yín mo kí all the comment section mo kí yín pátá ṣàlàfíà lẹ́wọ̀ happy weekend to you. Bá jáde lóòótọ́ ń tẹ̀ níjẹta ibi tí èmi ti máa kọ́kọ́ mú ọ̀rọ̀ bàbá níbi tí bàbá ti sọ pé ẹ tó bá rà wọn tó máa sponsor òun á lọ Àbújá ẹ̀ẹ́dẹ̀sùn sínú ilé yín ẹ bá jókòó nínú ilé yín sìmẹ́ntà sponsor yín ni ó ti wá dùn mọ́ bàbá ó lè ó ti wá dùn mọ́ yín lẹ́nu ó lè ó dùn mọ́ yín lẹ́nu tòdì ẹ́sẹ̀ pé ẹ tiẹ̀ wá kò tiẹ̀ wá wúwo mọ́ owó lẹ́nu wọn. ẹ tó bá sponsor yín ẹ máa lọ Àbújá náà ẹ sọ pé ẹ padà lọ ẹ máa lọ náà. So what's our business about you going to Abuja? Owó yìí náà ni. You go or you don't go, waiting be our own. Good guy. You look for DNA. Good. So person when they look for person, still waste one now. Then go spend money now. Go spend the one with your hand now. You have over 200 million. You are still saying people want to send 200 million. You see? Sponsor me. Ma lọ sí Abuja. Ma ṣe wait for you. Ta ló rẹ́fẹ̀ẹ́ wèrè tí ò ní ìlú. À ń sọ pé àwọn àgùntàn pa ọmọ yín gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí ní sásókè sódò èyí tó náwó èyí tó nára èyí tó sunkún everybody were crying just because of your innocent boy torí pé wọ́n dẹ̀ pa ọmọ yẹn ló jẹ́ kó dùn yàn ẹ wá jókòó síbẹ̀ ẹ wá sọ̀rọ̀ ayé lórí ìgbéraga kalẹ̀ ẹ wá sọ̀rọ̀ ayé lórí ìgbéraga dà ẹ wá the next thing tó tún máa wá bí mi inú ni pé káwọn nǹkan má fi orí gbé nǹkan tó fẹ́ rù lọ́lé wọn bàbá. Can you imagine? Èèyàn ń sọ pé lóore tó lóore dà àjẹ́ ló máa ń sọ pé tó lóore pè àwọn alágbára yìí ló máa ń sọ yẹn bàbá kò yẹ kẹ́ wùwà bẹ́ẹ̀ yẹn kò yẹ kẹ́ wùwà ìyẹn ìkan náà tó wá jáde pé bàbá ti broke bàbá àbúrókù lọ́nà o. iná rúwáǹkì ó ń pẹ́kẹ́ tó broke ṣèbó níṣẹ́ tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ sá ẹ̀yọ́ náà lè lazy man. lórí 200 àwọn tó million ń ṣàánú wa ní gbogbo àgbáyé pé kí justice ọmọdé lè jáde 200 million. ṣẹ́rù pé ó yí sí fáwọn náà ni they are tired they are fed up àbí ńgbà tí ọba náwó lé nǹkan tí ò bá yọ ẹ̀yà á sùn sẹ́yìn ni all of them don sùn sẹ́yìn they don sùn sẹ́yìn pátápátá because they are pissed off wọ́n ti wà pissed off even olórí ẹbí tó ti ń ṣe nǹkan olórí ẹbí ṣe torí ìfẹ́ tó ní sí ọmọ yẹn ẹ ti dá mi lọ ní àná nídìí ikú ọmọ yín ẹ ti lẹ́ gba frame náà ẹlẹ́gba frame lẹ́ẹ̀dẹ̀gba ni pé láàrin àwọn tẹ́lẹ̀ tó ọmọ wọn kú náà ni kò sẹ́nìbọ̀dì tó máa borí pèpèkúpè lọlé àdàbí tó bá ti jẹ́ pé búburú bá jẹ́ pé ìkà la ṣe. gbogbo tó yẹ kí abiyamọ ṣe nínú ayé náà ti ṣe fún lórí olúwa àwọn tó máa dún àgbààgbà àwọn tó mọ orí òkè gòkè àwọn tó mẹlẹ ṣe ẹ wá jáde tẹ bá rán àwọn tó máa sponsor. wọ́n ìbámu ìdójókòó kù ẹ àti lè lọ ẹ̀yin mélòó àti mélòó ẹ̀yin àti last man stand yín kẹtù lọ máa gbá wọn ọmọ kẹtù lọ máa ṣe bó ṣe wù yín bẹ́ẹ̀. bọ́ba yóò bá rí yẹn yín náà. bàbá yóò rí ẹ tọ̀hún wú ẹ. kẹ́kẹ́ já bàbá àṣegbé kan sí láyé àṣepamọ́ ni o ẹ kàn ṣe bó ṣe wù yín ni àdéhùn tó kún mi fẹ́ sọ repetition nípa nǹkan táwọn tó kù ti sọ ọ bàbá ẹ̀ ṣe dáadáa ẹ má bínú sà mo sọrí o kò ẹ má ẹ̀ ṣe dáadáa ẹ̀ ṣe bí abiyamọlẹ̀ Yorùbá ṣe ń ṣe abiyamọlẹ̀ Yorùbá ṣe máa ń ṣe ni pé tí ọ̀pọ̀ bá ti ṣẹ̀ wọ́n máa ká gíọ́ ìyá mi ọmọ kú lọ́wọ́ màmí náà mo dẹ̀ mọ iye ọdún tí ìyá yẹn fi wà nú ọ̀fọ̀ arúgbó àwọn bùbá gèlè òní bá mú ká má bẹ̀ẹ́ ẹ̀yin wá ń ṣe ìgbà tó ọmọ tí yín wá kú ẹ nígbà tó ọmọ tí yín kú ní star ṣẹ̀ṣẹ̀ yọ àwọn ìkọlẹ̀ dúró síta bèrè pé àní mo ṣe ń tẹnumọ́ kínní yẹn kò pọ́sibù kẹ́ má mọ̀ pé CCTV wà lé ọmọ yín náà bàbá kò pọ́sibù kẹ́ sọ fún mi bẹ́ẹ̀ mọ̀ pé CCTV kẹ́ má dúró lé gbogbo àwọn tó wà lórí yẹn pé ẹ lọ mú CCTV ọmọ mi wá wọ́n ẹ̀ stand yẹ the
tí ìwà òkè ọtí tó mọ ẹ bá gba justice ẹ kàn try kẹ gba justice fún ọmọ yẹn kẹ wá wò bóyá òní yẹn máa dùn kọ fún yín tẹ máa bounce tẹ máa wọ sùtánà tẹ máa bounce tẹ ń gàdé nìyẹn ẹ wá dà sẹ́gbẹ̀ ẹ wá máa ṣe bí ìgbà tó jẹ àìgbẹ̀yìn ayé mọ̀ sọ o. Ọ̀gbẹ́ni yìí sọ̀rọ̀ ìwọ oníwà ló ń wò bẹ́ẹ̀ ni náà. ìjọ tí ọmọ yín máa kú bẹ́ẹ̀ tí gbogbo arí yín bá lọ ẹ jókòó àwọn ọ̀rọ̀ tí ò da gbogbo ẹnu yín náà ló wà àwọn insulting word ọmọ tó ṣe tó ṣe wàhálà títí tó fi kú yẹn kò fún yín 200,000 rí o 200,000 gbà káàtì mi rí o at the end of the day nígbà tẹ máa ṣàkàtàbílítì tẹ ṣe last time ẹni 4 million kan wà lákàntì yín. Níbo lẹ ti rí yẹn? ti ní 4 million tó wà lákàntì yín bàbá eré ni wọ́n sì ń wò yín ni ẹ ti gbàgbé pé ọmọdé burúkú ò bójú ẹ̀yìn òjọ́kọ́ ní olúwẹ́rẹ́ ń pa ni o olúwẹ́rẹ́ ò ń pa ni lóòjọ́ gbogbo ìjà ìṣe àfipamọ́ ni nítorí tí ẹ bá máa ká èrè sódà ẹ̀gbìn yẹn ọmọ rẹ̀ á jẹ́ aya rẹ̀ á jẹ́ òun náà awẹ́wẹ́ jẹ́ gbogbo bíi fábùmọ̀ bíi ọ̀pẹ̀lẹ̀ òun náà awẹ́wẹ́ jẹ́ bàbá ẹ lọ tún ọ̀rọ̀ ara yín po oorun mẹ́ta tọmọlúwàbí ń sùn tó bá ti di kẹta kẹtẹ́rù ara yín pa ẹ ṣe dáadáa lórí ọ̀rọ̀ lérí olúwa o ẹ ṣe dáadáa mo dẹ̀ pariwo tó lọ́jọ́ ẹ pé bàbá mo lálàá Mohbad wà nínú àbàtà ẹ wá ń tí àyà ti fa Mohbad jáde báyìí ó jábọ́ lọ́wọ́ yín padà sínú àbàtà yẹn ó tún tẹ lẹ́ẹ̀kejì ẹ tún ní kẹfà ó tún jábọ́ lọ́wọ́ yín sínú àbàtà ìgbà tó máa di ẹlẹ́ẹ̀kẹta ẹ̀yin kan wá rẹ̀lú nínú àbàtà tó wà yẹn ẹ wá dọ̀tí mọ́nú àbàtà yẹn wá kú ta ló máa yọ yín jáde bàbá gbogbo ẹ̀dá ṣe rí is just a tip of the iceberg o ẹ jọ mo fi Kristi bẹ̀yìn mo fi ẹni tí a padà lọ jí iṣẹ́ fún ó ní gbogbo iṣẹ́ wà tí a ń ṣe gbogbo ìwà tí a ń wù gbogbo ọ̀rọ̀ wà tí a ń sọ ẹ jẹ́ ká máa ṣọ́ra nítorí Olúwa yóò mú gbogbo iṣẹ́ wa dájọ́ àti gbogbo ohun ìkọ̀ọ̀kan tìrẹ tàbí ibi gbogbo nǹkan tá a bá ṣe pátá Olúwa máa mú wa o sí ìdájọ́ dẹ̀ ni ojú wa ló dẹ̀ máa ṣe ó kàn dùn mí pé kò wù mí kẹ́ ẹ̀ ṣẹ̀ sí wọn bá tẹ́ ti ṣe ti tó because we love that your innocent boy everybody in the whole world we love Mohbad oh my God I go to the market bí alẹ́ ṣe lóye ṣe tó yẹ wọ́n play Mohbad níbi kan mọ́ni ẹ̀yin náà tiẹ̀ like Mohbad the next thing tí ìyá ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbé àwọn tó wà nílé ẹ̀ ti pè ìyá ẹ̀ má ti wẹ̀sì ẹ̀ wọ́n wá ṣe fídíò fún ọ kẹ́ ẹ lè wọ́ bọ́ ẹ fẹ́ràn ọmọ yín tó wọ́n fẹ́ràn ọmọ yín o bàbá ẹ lọ tú èrò ara yín pa o ẹ tú èrò ara yín pa mi ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ God bless everyone olórí ẹbí God bless you sir we really love you we love what you are olórí ẹbí we love what you are doing o. Hey South Africa. I love the content you go. God bless you sir. You're welcome. I know it's iṣẹ́ takuntakun ìsàlàsílẹ̀ àmúwa ìtàlàsílẹ̀ àkúdà gbogbo nǹkan ṣe I salute you because olórí ẹbí kẹ́pẹ́ mi nìyí because gbogbo opportunity kẹ́ fáwọn gbogbo àwọn ọmọ àjọ yìí lórí pláfọ́ọ̀mù ẹ fi pọ́n oníkàlùkù wọn lé because ẹ ti máa ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn mojú ọ̀rọ̀ ẹ mọ nǹkan yìí náà lè deserve ẹ mọ ibi tó wọ́n lọ ẹ̀yin àgbà náà lẹ ní igi lábẹ́ gbó àgbà ló mọ ibi tí ń wó sí ẹ ti mọ ibi tó wó sí bẹ́ẹ̀ fi tó gbogbo èèyàn lé gbé pásítọ̀n káwọn o àwọn kọ́ làwọn ń deserve gbogbo èèyàn ní deserve ọlọ́run ò ní fa làákà ìlú rẹ iye ara yìí kò ní wọ mi. wọ́n ní ọmọdé bá ṣubú awòwájú àgbà bá ṣubú awọ ẹ̀yìn wẹ̀gbẹ́ awọ ẹ̀yìn wò dábì gbà dídá ní ipa. Of course èèyàn bá ṣẹ̀ tó àtọ̀ àforíjì àṣẹ ọlọ́run dáríjì wa a ti gbọ́ àforíjì àmọ́ gbogbo nǹkan òyìn ti sọ látàárọ̀ bàbá yóò dísáàbù orí pẹ̀lú mo ní ṣoore o ọlọ́run ṣoore fún ọ aláàánú dìde sí o àmọ́ ẹ má jẹ́ ká rí ti bàbá yẹn wò lọ lẹ ó fojú ìjà sí ẹni ní sọ́gbà lápẹ̀ lórí fíwọ́ náà ló fi fóònù bàbá yẹn ń ṣèyàn táwọn èèyàn bóra ni ẹranko èèyàn ni
fún ó sì fẹ́ jẹ ní wá kò sí bàbá yìí sọ̀rọ̀ ẹ̀dá. ní òní fẹ́ ọmọ kò ní fẹ́ aya ó fẹ́ ní bí àwa gàmbá jà tó mọ̀ wá kó mi fẹ́ tó mọ ẹ̀sìn kó sùn wá. nígbà tó ṣe fún wọn dá sáyid bá a lẹ́nu jẹ́ta yìí ẹ̀ gbé wọ́n mú ògbè dání ló fi padà bọ́ta lánàá yẹn. ní ṣèyàn ìdí wípé bí bá fẹ́ pe láti ṣe òun wọn ó kí mo ní ìmọ̀ gangan kò sí wọ́n ju láti ṣe lọ wọ́n sọ ẹ̀gbọ́n àti mr láti ṣe bó ṣe kó pẹ̀lú pẹ̀pọ̀ apology ẹ̀gbọ́n yẹn báwo ló pẹ́ jẹ́ láti ṣe kò rántí mọ́. ẹ wo bó ṣe pé Yọ̀mí ṣé Yọ̀mí wá kéré inú ayé. kò rántí mọ́ ẹ tí wọ́n mọ̀ kó fagídí wá bẹ̀bẹ̀ yẹn ni. ẹni tí kò láti ọ̀kẹ́ ẹ̀ wá ṣé wàá ní láti ṣe Yọ̀mí nìkan ló ṣe àwọn ọmọ mi mú jọlá tẹnu olóko mami dókè àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n sì pè supreme wọ́n ní ìyẹn gbogbo láti lé báwọn èèyàn ṣe pé wọ́n tàbẹ̀ fún ni ó ti ṣẹnu ayé onífẹ́ ó bá délé lọ́dọ̀ yẹn kí ó fún un bá ní fẹ́ mọ̀ fún nísìn ẹni wá wùdó bá fẹ́ fún kò lè mú àpò wọn dání náà ó bá lélẹ̀ lọ́kẹ̀ ẹ̀gà mẹ́ta báyẹn oore kí yóò ṣe fún èèyàn wà lọ́sípítù èèyàn wà tí ò rí oúnjẹ jẹ sáṣoge síbòmí àgbo fámìlì yẹn lẹ̀ káwọ́ àgbà mi ṣe èmi fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀gbọ́n láti ṣe ọlọ́run wà pẹ̀lú gbogbo wa. olórí ẹbí ẹjọ mo fẹ́ sábì ọ̀rọ̀ kan kún ọ̀rọ̀ bàbá ẹ wá sọ pé mama rich grace ẹ̀yin ń dúpẹ́ ẹ̀ ń gbàdúrà kò rí bẹ́ẹ̀ yẹn o kò rí bẹ́ẹ̀ yẹn bàbá ìyá rich grace sùn lé yín mọ́jú bàbá ìyá rich grace ó sùn lé yín mọ́jú tí ẹ dẹ̀ sọ fún mi fúnra yín. wọ́n fọ́ra wọn. mo dẹ̀ ń bá yín fi pa mo fi yín ṣeré lọ́jọ́ yẹn wọ́n ní àbàbá ẹ̀ máa ti lọ ni àwọn onírọ̀ ṣé mo mọ̀ pé ọmọ ọlọ́run ni yín. bàbá ìyá rich grace sùn lé yín. ọmọ ọlọ́run ni yín. mọ́ndẹ̀ẹ̀dẹ̀ láìkí obìnrin bí nǹkan mi. orí yín náà ló dá sí ọmọ àtúpadà dá ọlọ́run sí ni lórí. mí. ẹ wá support ìyá rich grace torí pé gbogbo yín máa ìdá tí gbogbo yín jọ ń kọ́ bá. àbí. ó kàn dùn mí pé ìyá rich grace pera ẹ̀ ní christian a whole christian dickness in the whole redeem. ó mà ṣe o. lẹ wá mú torí owó báyìí lẹ wá sọ gbogbo justice wa lẹ wá dorí ẹ̀ kodò. ó mà me ṣe o. I know abẹ́ ti gbàgbé bàbá fúnra ló sọ fún mi pé fóun 50,000 naira gbà kan. mo fẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé mo mọ nǹkan tó ń lọ ni o kẹ́ bá rò pé mi ò mọ bóyá ń lọ mi ì tí fẹ́ sọ̀rọ̀ ni o ó pọ̀ lẹ́ o ẹja kúrò lórí ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn sá ẹ ṣe sá. ọmọ yìí sọ̀rọ̀ sá. àwọn rárá Yéé. bóyá ọ̀rọ̀ rárá dẹ̀ onílé ẹja sọ́dà wa ara wa jàre let's go back to reality. Bọ́láti ẹ̀ka ẹ̀rafà ẹ̀kú wájú ẹ̀kú àgbà ọ̀nà ibi kẹrẹ́dì la máa ń bá gbà èmi máa ń gbọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ látòrí àwọn àgbà kan nínú jẹ́ fún ẹ̀mù yìí prince máa yẹn àìsàn to God Bọ́láti kò yẹ kó máa sọ̀rọ̀ láàrin àwùjọ. I'm not trying to say anything. Kò yẹ kí irun máa yẹn kó máa sọ̀rọ̀ ní àárín àwùjọ. Wọ́n máa ń pé ibi kẹrẹ́jẹrẹ máa ti ń bá gbà. Kí àgbàbá máa sọ̀rọ̀ yẹ kó máa tú ọ̀rọ̀ yẹn sọ́ọ́ báyìí kó máa gbóhùn rẹ̀ wò pé ṣé ìkan táwọn sọ yìí show me sense. I was on Amori platform this morning tí mo stream wọn láàárọ̀ ẹ̀. Wọ́n ti rọra ń sọ̀rọ̀ pẹ̀lú Jagunmólú. Wọ́n ti rọra ń sọ̀rọ̀ analyze wọ́n sọ̀rọ̀ kọfí everybody sọ̀rọ̀ normal ọ̀rọ̀. Kí ẹ má yẹ wọ bẹ̀ fún báyìí ó dẹ̀ gba ọgbẹ̀ fún ọdún pété ẹ fẹ́ máa poison mind àwọn tó wà bẹ́ẹ̀. Wọ́n lè bá àbí bàbá pé bẹ́ẹ̀ bàbá ṣe kankan àbí kankan ṣe understand but ìyẹn number one táyé tí báyìí náà yẹ ṣe lórí ọ̀dọ̀ ọba àrùn náà nìyẹn tẹ́ pé ó máa bí kò máa fọ́ ọ̀kan lójú jẹ ni. Ti dris ẹgbẹ́ kan ẹ ti jẹ́ fún ẹ̀mú yìí lọ́dọ̀ bàbá Mohbad wọn ò lè gbàgbé 2019-2020 ní ìgbà EndSARS àwọn bàbá Mohbad jáde EndSARS ni àti most àwọn host yìí ọ̀rọ̀ wọn dàbí EndSARS jẹ́ pé nǹkan tó ń pa àwọn kan lẹ́kún làwọn kan fi ń ṣe ayọ̀yọ̀ because of monetization orí platform wọn because most wọn wọ́n ti monetize page wọn wọ́n ti fẹ́ kí nǹkan tó ń ṣe yìí if ariwo ò sí
làwọn kan ti sọ pé ogun yìí pọ̀ kó tán because ẹ ṣàfihàn pọ̀ tó pé yá lockdown wà tó no movement owó tí àwọn ẹlòmíì hẹ́n ní a day owó tí ẹlòmíì hẹ́n ní a month wọ́n ti ẹlòmíì wọ́n parọ́ ẹ̀rì nídìí gbà wọn òun ni ọ̀rọ̀ monetization account ẹlòmíì tí ó bá ti jẹ́ fún ẹ̀mù mọ́ I'm very sure ẹlòmíì kò ní rí one rose kò ní rí ask me reality lórí péjì wọn mọ́ and they are not praying pé bí a kì í jẹ́ fún ẹ̀mù yìí go ahead. Ibi tí dábàbí ti sọ̀rọ̀ tí ò pa ọ́ jẹ́ kí n interject ìjẹ́ ìtakọ́nu kan fi sọ pé wọ́n tà sí ọjà o. Mo yí lọ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n bọjà jẹ́ fún o. Mo rí ìrìnsò ọjà ní kọfí gan wá ń tà níta. Mo yí lọ sí bẹ́sẹ̀ ẹ̀ àmọ́ ìrọ̀tà. Ìrọ̀tà. Ìgbà tó bá jẹ́ ìrọ̀mọ́ yìí sọ̀rọ̀. Ó ń ta hóòdù. Wọ́n bọjà jẹ́ fún o. Kí ni nǹkan tó ń tà? Ọ̀rẹ́ tí fún ẹ̀mú ló là ń tà. Bóun ló là ń tà yìí. Ó wá sórí fóònù ọba wọlé. Sọ ọba ṣàdáìfà ti ṣó ẹ̀ ló bá ní pé gbogbo kan tó ń tẹ̀ gbé wá gan wọ́n jẹ́ kóun ṣe wọ́n dókùtà sọ́jà o wọ́n ti pa mọ́ra wọ́n ti pa gbogbo ẹ̀mọ́ sọ ọjà ni wọ́n wá ń tà gíftì wọn ni wọ́n náà wá ń gbà bí báyìí àbí ó dẹ̀ mú àwọn kan bá àwọn kan wá ń gba gíftì kan fi make it make sense tó bá yẹ pé ọ̀kan ló sọ bẹ́ẹ̀ láì ó máa kọ́ ti bẹ̀rẹ̀ ó máa rán ó máa pariwo olóde ní ọjà. Àmọ́ pé J4M ti dọjà báyìí everybody wá ń tà. Àbí o. Nà sọ sí J4M ó ti di ọjà ẹgbẹ́ àwọn ìlú wọn ná. They have nothing tó ń ṣe lórí platform pé kọ́ṣà máa pariwo kọ́ máa drag kọ́ máa ṣépè bí wọ́n ti ń ṣépè bá ti ń ṣe ibi tí wọ́n á gbà wọ́n máa ganu sí jù. Pẹ̀lú ẹgbẹ́ pé bí àwọn èèyàn wá jù lọ́mọ wá ju gift pé yẹ́ sọ́yà fáyà. Èmi tún máa ń sọ pé bí àbàbà bàbá ìbàdàn tí mọ̀ nǹkan tó bọ́ ní ara àwọn because àbàbà bàbá tó wà mọ̀ nǹkan tó bọ́ lọ. Bàbá sọ pé tí ò gbógun wá ọmọ ẹ̀kẹ́ gbógun lọ. Òun ṣe pé àdúrà ni ẹni bá wù ìpele pé máa mọ́ ogun ní í ṣe níjà èpò kì í ṣe níjà. Ogun ń ṣe ní kú. Ẹ bá rẹ̀ nínú J4M yìí òun ló máa sọ rẹ̀. Kò ní láwọn bàbá yà because owó ni o because ẹ máa gbowó náà tó báyìí nǹkan mi ni wàá fi wò. Nǹkan mi ni wàá fi wò bí kẹ́ fi wo àìsàn kẹ́ fi wò dàmúnú ayé yín. Bàbá tó yìí ju sọ́ọ̀bù yẹn lánàá pé òótọ́ àwọn tó ti ra káàdì àwọn tó ń ṣe kíní kan ní kálukú náà lọ contribute àmọ́ bí kọ́ yìí máa rówó bẹ́ẹ̀ kọ́ bàbá yìí fẹ́ràn rẹ̀ sọ ní àná. Àwọn bàbá pẹ́ ó ti rí everybody gẹ́gẹ́ bíi pé ẹ fi òkú ọmọ òwe fi pa owó ni. Ọ̀sán cash. Bàbá ti rí pé gẹ́gẹ́ bíi pé wọ́n fi J4M yìí àwọn ó ṣe kò ṣe láti monetize page wọn wọ́n fi pa owó ni. Ṣẹ̀fẹ̀ bàbá ò lè kíkẹ́ everybody ni ṣé bàbá gbọ́ ọkọ̀ tí kan fi sọ ni àbí sọ́ọ̀tì ọjọ́ ìyẹn ta lọ́jù fún. Lọ́wọ́ tó sì sọ pé bí àwọn àtàkà lórí pé ọba ọjà jẹ́ fáwọn lẹ́yìn ẹnu kọfí lébi ti gbọ́ níjẹta. Ṣé sọ́ọ̀tì bàbá jó ìjọ kejì ta lọ́jù fún? Kò ń ṣàwọn lọ́jù fún náà. My account is not monetized. Mi ò mọ̀ bí ẹlẹ́yìn bí wọ́n monetize account wọn. Mi ò mọ̀ bí àwọn tó monetize account wọn. I'm just talking generally. Ẹgbẹ́ adé mú ṣe ní tiẹ̀ bẹ́ẹ̀ ni kò mú bẹ́ẹ̀. Àwọn ìmọ̀ ọ̀pẹ ni bá rú rè nínú J4M yìí, àwọn máa sọ rè dágbà àwọn submission nílé ẹ̀lẹ́ continue. Honestly. Ilé ìtún dùn gan, pàápàá pé àtún bínú kọjá bó ṣe yẹ ká bínú because ẹ má yẹ kí n tàn yín. Bàbá lójú pílátífọ́ọ̀mù yìí. Lójú pílátífọ́ọ̀mù yìí sí underboss. Orí wa gbá igi tán fi orí wa gbá ọ̀pẹ ibẹ̀ ló ti wá. But like I said, kò sẹ́ni tó kọjá ṣìṣe.
ní agídídé. Wọ́n pè bàbá ní agídídé. Bàbá ò ní ọ̀dẹ̀ ti bá wa wí. Nígbà tó kọrin igi ewédú gan, ọkọ̀ igi ewédú àti pátákópa. Bàbá yìí ti dára sẹ́yìn. Ó ti ṣe bàjẹ́ sẹ́yìn gan-an. Ọlọ́run ló lè ṣàánú bàbá yìí. Private autopsy and toxicology talk about that. Result here, post result here, ẹ bá wa lẹ̀ síta tó bá ṣú ọ fún yín. Àwọn kinní kan ló wà ní kéèsì o. Wọ́n fẹ́ jẹ́ kí àwọn pathology, wọ́n fẹ́ kọ́ mọ orúkọ àwọn pathologist, wọ́n fẹ́ kọ́ mọ bí tó lọ ṣe kinní kan because this case is so kinní kan. Àwọn àgbààgbà ìlú ló wà ń díẹ̀ kinní kan. It's all bullshit. It's all lies. Result yẹn torí ẹ lọ copy and paste wá sórí ẹ̀ ni. Òun lè ṣe lè paste ẹ̀. Whereas nígbà tí gọ́ọ̀mẹ̀ntì jáde tí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ béèrè pé bọ́lẹ̀ ti lọ ṣe. They told us they took it to NMS lab. You still on your feel good breakfast? Nígbà tá a rí NMS lab kí la ṣe? I organize protest lọ síbẹ̀. Ẹ̀yin wá ID yìí sí. Kò sí bá a ṣe ní organize protest lọ sí Spain tẹ́lẹ̀ tí lọ ṣe result rẹ̀ kan tó fi wá come back inconclusive as well. Because copy and paste lẹ ṣe fún wa. So Bukky Jesse jọ kọ bá wa yí oníbóyọ̀ ọ̀rọ̀ yìí pọ̀ bẹ́ẹ̀ sọ. Bá wa yí sókè díẹ̀ sí. Sọ̀rọ̀ ń pa private autopsy. Òkú ti ń bẹ kókó bẹ tán. Mú ìwà owó tó yọ ọ́nù goat for me tó lọ fi ṣe business tó lọ fi ṣe digital business. Follow the host. Mú ìwà owó tó yọ ọ́nù goat for me tó lọ fi ṣe business nígbà tó lose iṣẹ́ ní Amẹ́ríkà tó lè rọ tíkẹ́ẹ̀tì lọ sí NMS protest láṣẹ ṣèbí èmi àti mọ́mi one with God tẹ́ ń pè láti justice lẹ́ni lára tíkẹ́ẹ̀tì fún ẹ mọ́mi láìtàn ló house ẹ sílẹ̀ ìjọ náà tá à ń sọ yìí tí wọn náà ò lè lọ ò lówó ò ti lose iṣẹ́ o. Bukky sọ pé ok Mr. Muyiwa ẹ láti padà síṣẹ́ ẹ yọ owó nu GoFund ló fi ṣe business digital business. Owó olówó. Ayé máa post gbogbo ẹ̀ síta náà orílẹ̀ bí mo lè dá fún yín ó lọ ṣe digital business ó lọ ṣe business pẹ̀lú owó GoFundMe ní 2024 ló ṣe business. Yàgàtà Muyiwa Muyiwa ọkùnrin ti dà lóru o. Voice note kan business tó lọ ṣí ń gbà yẹn ni orí fóònù lọ ti sọ mi ò dẹ̀ rẹ́kọ́ọ̀dù wọn but kí n tó send ń gbà yẹn business tó ṣí yẹn ó wà lé. Pàtẹ́ wá rí pé àwọn èèyàn ti mọ̀ ọ́ tọ́ ẹ wá jáde ẹ má believe àwọn pípín yẹn o onírọ́ ni wọ́n o ìwọ ọ̀gbá Lagata sọ̀rọ̀ rí o Lagata kan sọ pé bàbá transfer owó láti àkáǹtì kan sí àkáǹtì kan o EFCC kan o you know and you lied. Ẹ wá finá mọ́ àwọn èèyàn ẹ wá fẹ́ ṣọ́ọ̀tù wọn fẹ́ lé wọn kúrò but òótọ́ ló máa lékè láyé kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe so owó kò wá bá wa ṣàlàyé wọn kí wọ́n ló máa ń gbé wa débẹ̀ wọ́n ní gbogbo wọn máa ń gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n bá wa sọ gbogbo nǹkan tó yẹ kú because tẹ́ ẹ bá sọ a máa sọ wọ́n bá wa gbé jáde síbẹ̀ ká lè rí ìgbàlẹ̀ gánú sí náà ẹ ṣe gómìnà láti. Ìyá Mohbad máa rí tàbí àmì kó ti bàbá Mohbad gan tó wọ̀. Yàgàtà eléyìí tó sọ pé wọ́n ṣe fọ́tò wọ́n ṣe lẹ́tà ẹ̀ẹ́dì wọ́n ṣe èmi mọ̀ pé ní copy and paste nínú láti lè. Àwùjọ ṣó ti ṣiṣẹ́ lé lórí lẹ́tà ẹ̀ẹ́dì tó ṣe yẹn fífa wọ̀ gbèsè láti authenticate. Màá tẹ̀ wọlé padà jọ. Mo ti confirm ní sábà fake ni wàṣọ lè jẹ́ fake ni. Ìwọ ní ọ̀fẹ́ jẹ́ ká kọ́ọ̀lù máa ní ibodò private autopsy tó lọ ṣe sà. Ọ̀fẹ́ jẹ́ ká kọ́ọ̀lù máa yẹn out ni wọ́n ṣe cast ẹ̀ kò sẹ́ni tó lè post ẹnu gbogbo wọn. Wọ́n sọ fún bàbá Mohbad pé kí bàbá Mohbad post this not just for the page ìjọ tó ṣe live olóhùn máa post ẹ̀ bóyá náà làlá ìlú máa post ẹ̀ ṣá. Wọ́n lè post ẹ̀ búra láti because
tẹ bá rí gbogbo owó tó náà fi gbé lọ ẹ ṣe kíní kan ẹ mọ báàgì àwọn tó bá ń mú gbó nìkan ló máa mọ àwọn báàgì tó bá fi ṣe 20 pound ìgbó yẹn tó máa àwọn báàgì tó wọlé òkè ẹ ká sàn gbogbo ẹ ká sàn. ọ̀la kàtà aṣọ òpin tó bá wọnú cities kọ́tọ́ kan sínú cities ni pé the test was conducted at Lagos State Teaching Hospital. That's what is in cities. àwọn ṣe nípa wọ fún wa pé address àwọn address Spain ní Madrid ní tọkọ sórí lẹ́tà headed paper yẹn ẹ ti understand nígbà tí wọ́n lo Òdùmọ̀ṣù tán wọ́n fi gba gbogbo lẹ́tà tó fẹ́ gbà láti lọ fi wá pathologist ọlọ́wà yẹn mú ìwà ló wà lọ negotiate pẹ̀lú pathologist pàtó negotiate yẹn wọ́n cut Òdùmọ̀ṣù off so kí ni conclusion arrangement yín wà táwọn pathologist mú ìwà àti kúrẹ́sì ẹ bá ọ̀bọ̀ yẹn ṣe meeting mú ìwà ló owó tó transfer ẹni kò gbé bank statement wọn jáde èlò lẹ transfer báwo lè fi pín owó tẹ̀lé send owó sí gbogbo pathologist ni tẹ̀lé wá gbọ́dọ̀ pé Spain lẹ́tì ló ṣe. Lagata so àwọn critical thinkers máa mọ̀ sí ìkọ́jú sọ. They have the results they all have it like gbogbo wọn lórí burúkú wọn yẹn lónìí lọ́wọ́ ọlọ́sẹ̀. Yàmàjẹ́ gba fún mi o. All of them have it. Ẹ̀kọ́ wọ́ndà pé ìgbà tí yàn padà lẹ́yìn bàbá Mohbad it is because it has not finally clear that man is an evil man. Ó dẹ̀ ń ṣe kà wọ́n ṣe pé lásán ó ń tọwọ́ ti tọwọ́ bọ̀ṣọ̀ lọ́gán ìyálọ́ládé yẹn ti gbé trabayé gan ẹ wo voice note gbà yẹn tíyàwó bàbá Mohbad ń complain ni pé ìyálọ́ládé yẹn ló ń bọ̀ bá lọ ṣògùn because wọ́n ò pé justice yìí tó gba aráyé wá yìí ọmọ aláti jáde alárìnrìn jáde ni ọ gbogbo gbẹrẹ tó ń tán ìyàwó ẹ náà sí yẹn kó parọ́ náà the wife saw the gbẹrẹ náà ṣé ìyàwó ilé bá fẹ́ dó ọ̀pọ̀ ẹ̀ lé kò ní wo gbogbo gbàbàrà di gbogbo orí tó ti sí gbẹrẹ sí ni you will be there. ìyàwó ẹ̀ lè gbogbo yìí nílé tó yàwó àtọkọ bá ti wà wọ́n ló máa mọ ibi tí ewu wà lábẹ́ ẹ̀kún ọkọ ẹ̀ wọ́n ló máa mọ ibi tí irun wà tí ò sí irun ìyàwó ilé ló máa mọ gbogbo ẹ̀. àgọ́ ṣe lásán àbúrò àti wọ́n tẹ́ ń kíkiri gan ni kò ṣe wọ̀n mí nìkan ló ń ṣògùn. bàbá yìí náà ó ń ṣe pẹ́pẹ́ á dẹ̀ sápàdà lẹ́yìn yín nìyẹn and that's the reason we did because we can see that òótọ́ even tó bá bá yín sọ̀rọ̀ lé ní sìn ọmọ wa fèrè tó bá san fọ́ọ̀fẹ́ àbí kankan tó bá fọ́n sí fèrè ní fèrè máa ń fọ́n síta ọmọ wa ń lo àwọn èèyàn wọ́n lo àwọn èèyàn àwọn òde mọ̀ we are just in emotions pé ọmọ ikú rárá tí níjọ́ yẹn ń jọ́ kí ní àná mo á dín sí kọ́ọ̀lù yẹn náà kẹ wá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ because àwọn kan fi ìgbà yẹn lẹ́yìn tí ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ tó ti ń ṣẹlẹ̀ tẹ́ pé lọ́yà lòun kọ petition mú ìwà nìrọ̀ ẹ̀yìn wọn gbọ́dọ̀ petition wọn kìnìkan bàbá náà ní pé rọ pé àdílẹ̀jọ́ dé kájọ rẹ̀ kìnìkan ìyàwó wa yìí ni ìyàwó yìí ṣe ni ìyàwó wa yìí ni ta ni. ìyàwó yìí ni ó dẹ̀ pọ̀ mọ́ ẹ. all this thing has been going on all this thing has been going on so bàbá dẹ̀ mọ̀ kò lè so nǹkan mi ló máa sọ fílẹ̀ aṣọ ọkọ mi fílẹ̀ so it what to be recorded because you are not consistent you are just èyí tó bá ti jọmọ́ pé àwọn aládùúgbò ti mọ̀ àgbẹ̀ lọ sí police station kíní kan fún wa ní kíní kan you come and bèrè question kan you go back to that long story láti máa ṣàlàyé nobody hates you but tell us the truth so that you will make it make sense to us and gbàtàrí I withdraw èyí tó ewúrẹ́ onílé yẹn gan náà mọ̀ o mẹ́sẹ̀gì wà o tí mo yìí máa ń farabalẹ̀ after nǹkan tó wà nílẹ̀ bá ti tán tó mọ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ DNA yìí gbogbo ọjọ́ kí wà ní ẹ̀kúrẹ́sì àmàlọ́kọ̀ máa lọ parọ́ fún wọn. àgàgà jẹ́ wọ́n ẹni tó wà níbà ẹ̀wọ̀n mi ṣé yí Rahman àti olórí ẹbí gbogbo wa ẹ̀rín rí àwọn ọ̀làna Muhammad ọ̀làwẹ̀ ni ọlọ́run onílé Lagata chairman gbogbo yìí ni mo kí lápapọ̀ àkó iṣẹ́ ọ̀rọ̀ ara wa àkó iṣẹ́ ọ̀rọ̀ ìlú agbára ọlọ́run ànífọmọdé ànífàyàdé ànífọkọdé àwọn anífẹ́ra wa náà di lágbára ọlọ́run ọlọ́run àdúgbò àti gbé justice òdodo lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ wa bí báyìí àwa ríra wa lẹ́yìn tó gbọ́dọ̀ òdodo lọ́wọ́ mi báyìí lẹ́nu jẹ́ káwọn lè dún bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo ti máa ń sọ
ọlọ́run wa ní yẹ wa ní sáà gbogbo ọ̀rọ̀ tí mi fẹ́ sọ èyí kan ra yíyan díẹ̀ mẹ́ta ni nínú àwọn nítorí ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rúbọ́lá tí ń sìn tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó dáa tí wọ́n sì ń takò wọn láti gbà yẹn ebi gbogbo àwọn ọ̀rọ̀ tí brọ́dá àti yìí ń sọ láti gbà yẹn náà tó bá yẹ pé ibi táwọn ń lọ làwọn aládàáda yìí náà bá tẹ̀ sí ni síbi àníbára bí tá a wà yìí kò sẹ́ni tí ò ní ti ń ṣe kálukú abàṣùkò jẹ́ ẹni tó bówó jẹ́ náà bówó jẹ́ ẹni tó gbó nǹkan nísìsiyìí nǹkan mi tó wá sí ẹlòmíì náà ní tí ò lè máa sọ fún yàn látàrí ọ̀rọ̀ ọjọ́ sísì ọmọ tá a mẹ́ni tó bí ta ló mọ̀ kó ló bá bá rẹ̀ lọ́yọ̀ọ́ tí kì í bá ṣe pọ́pílìkì tó jẹ́ wọ́n mọ̀ kó ló bá bá rẹ̀ lọ́yọ̀ọ́ bàbá rẹ̀ tí wọ́n mọ̀ lọ́yọ̀ọ́ ńgbà tí wọ́n gbé síbi tó dáa tán ọwọ́ adé pé ògbóná tó gbé òun síbi tó dáa tán wọn ò jẹ́ nǹkan kan mọ́ ẹ wá wò lónìí bó lọ́wọ́ á rí ó rò páyé ti parí síbi tóun ti rí owó dé ni àwọn páyé ò ti parí kọ́dà yóò ti bẹ̀rẹ̀ àwọn ọmọ màá gbé yín débẹ̀ ẹran ni mò ń fọwọ́ lù bí ò fọwọ́ lu egun wọn ò rí wa gbé dìbò kankan mọ́ o ọ̀tá náà gbọ́ adé láàrin kankan yín sìn tó bá wá já sí pé olórí ẹgbẹ́ ti ń sọ láti gbà yẹn kí ló bókì jẹ sèyí náà kó dúró níbẹ̀ pé á báyìí ni irú àwọn àṣírí tí ń tó ní sí sọ́tẹ̀sẹ̀ mọ́ ni ṣé káwá sọ pé ròló ń bà nígbà tí wọ́n pẹ́ tí sàn rẹ̀ báyìí ròló ń bà níjọ́ ọmọ sọ́ba àbòsí nìyẹn àbòsí wà nùwà rẹ̀ àti ìlara àti àìní sùúrù àti ojú tí wọ́n fi wù nǹkan ojú àwọn òfojú jìnnà wù nǹkan ojú tó sí nígbà yẹn ni búkì fi wù nǹkan irú àwọn ọ̀rọ̀ àti nísìn ojú inú ojú tó jìnnà ni wọ́n fi wù nǹkan ló jẹ́ kọ́rọ̀ orí báyìí pé tàbá rìn báyìí kò ní dá o tàbá rìn báyìí kò ní dá o bàbá rìn báyìí lọ dá nígbà tí Adégòkè ti Timothy àmọ́ tí wọ́n ṣe àmọ́ tí brọ́dà tí ì ṣe àmọ́ pa tí wọ́n kú ń bẹ̀ mi ò láǹfààní kí n mọ gòkè báyìí kí n máa rí ibi bá a sọ̀rọ̀ ńgbà yẹn bọ̀tí mo máa ń gbọ́ gbogbo tó ṣẹlẹ̀ mo fọ́lù wọn títí láti bẹ̀rẹ̀ lópin ni gbogbo làákàyè ọgbọ́n òye ìmọ̀ràn tí wọ́n mú wá nígbà yẹn gbogbo ẹ̀ ló ṣiṣẹ́ ni ló jẹ́ ká bára wa bí tó da lérí yẹn gbogbo ìmọ̀ràn yẹn náà làwọn amú wá lérí yìí náà àwọn aládàra dáhùn lára yìí náà ni wọ́n dàrú nígbà tí Bukky Jesse wá ń sọ gbogbo àṣírí tó ti mọ̀ tẹ́lẹ̀ ẹ bá àṣírí ìlú yẹn kó ti sọ tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ kọ́mọ̀ bá já wa síbi tẹ́ já wa sí yìí náà nígbà tó wájú ti di ẹ̀yìn ti di ọ̀sọ́nà láàrin mọ́ ń tẹ̀sẹ̀ wá pé ń sọ báyìí ń ṣe báyìí ṣe báyìí bá láti báyìí ebó gbogbo ẹ̀ ló mọ̀ tẹ́lẹ̀ wáyé tí ò sọ fún gbogbo ilé pé àbáyé lórí o ìdí àbá lọ rí o ìdí àbá sọ fún mi ní o tí mo ní àbó ṣe ìdí òkú tún bàbá sáyé ń bọ̀ wá dé sí ìdí ẹ̀sẹ̀ wá sọ pé bàbá jáde fún wọn jáde fún bàbá ọ̀rọ̀ tọ́ lẹ́nu ẹ̀ tó rún lọ dájọ́ sí sí ru tọ́ba ní dání Bukky yẹn tó dájọ́ sí sí ru ju Bukky Jesse ni torí pé gbogbo tó yẹ kó sọ ọ̀sọ́ lánàá mo gbọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀mí náà wà bẹ́ẹ̀ mo ń wò pẹ̀lú ewu tẹ́lẹ̀ nígbà tó ti bẹ̀rẹ̀ náà dá ẹ̀mí ò ti wò mọ́ nígbà tí àná yẹn ti máa wà ní ìtọ́pọ̀ àká ṣé Bukky Jesse ní sọ báyìí àbí wọ́n ń dè ní àwọn sọ̀gùn ló ní kí ló Bukky Jesse ní sọ báyìí àdá báyìí àṣé ọwọ́ ti fẹ́ bà á nígbà tó wá rí pẹ̀tísẹ̀ ẹ̀rù pẹ̀tísẹ̀ lọ́ bà á ọmọ sọ fún àpẹẹrù pẹ̀tísẹ̀ gbà wọn ẹ̀rù pẹ̀tísẹ̀ bá bà á ní gbogbo tí ń sọ ní àná yẹn ó yẹ kó ti sọ tẹ́lẹ̀ fún gbogbo lẹ́gbẹ̀ẹ́ báyìí lórí o báyìí lórí o báyìí lórí o àmọ́ látàrí àbòsí bàbá bú àbá ẹ̀mí bú àbá ẹ̀mí gbẹ́ tó bá bú àbá ẹ̀mí ṣe kéde kan níbo ni a bá wa dé sí yẹn ìmọ̀ràn tí amúwálá àti bùrọ̀dá tí múwálá náà yẹ ni yóò wù mí yóò sì gbogbo lẹ́nà pé kí àwọn tí a bá jẹ́ àwọn panelist kọ̀ọ̀kan kí wọ́n ṣètò láàrin ara wọn ìtọ́nàbalẹ̀ gbọ́ra yín ẹ̀ ṣètò láàrin ara yín ká gba lọ́ọ̀yà rí ta lò fún Timothy yẹn tí Adédoyin lù gbà yẹn tó ń takù yẹn ó la nídìí ṣiṣẹ́ láwọn eléyìí wọn ò ní kankan ṣe o wọ́n ti ṣe mítìnì láàrin ara wọn wọ́n ti parí ọ̀rọ̀ láàrin ara wọn wọ́n kàn wá fẹ́ máa gbé pọ́bílíkì ní gbogbo ni kò sí gbogbo kankan lẹ́yìn máa yìí nígbà tá a sì ní wọ́n ti tú àṣírí tó kù tí ó tú sí àṣírí kù tí ó tú sí àwa tí a bá jọ ń ṣe ni tá à ń fi ẹ̀mí òdodo ṣe bùrọ̀dá ti sọ àwọn ọ̀rọ̀ kan pé nínú àwọn tó ń ṣe jọ́sìsì pẹ̀lú òdodo Ọlọ́run rí àníyàn àwọn òdodo làá fi ń ṣe òdodo tẹ̀ fi ń ṣe náà ló jẹ́ ká lẹ́yìn náà ló jẹ́ ká yẹn máa tẹ̀lé yín ló jẹ́ ká yẹn máa fẹ́ràn yín ẹni bá dé fún òdodo sí nǹkan àwọn èèyàn máa tẹ̀lé pẹ̀lú òdodo ó sì máa tẹ̀lé pẹ̀lú àníyàn tó náà fi ṣe náà ni àwọn èèyàn tó lọ́wọ́ kó tí òun náà àwọn olódodo náà ẹ̀rọ àwọn onílé náà sì ká máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi la máa ń gbọ́ lẹ́nu wọn owó ní kókó tó máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi la gbọ́ lẹ́nu wọn kí káàdì gbogbo àwọn èèyàn làkàtà náà ọ̀rọ̀ gidi ni tí ì sọ̀rọ̀ àbòsí ọ̀rọ̀ àbòsí ni wọ́n sọ náà àbòkìrìkìsí tó pa wọ́n pọ̀ náà ní túwọ́ká náà ló sì túwọ́ká àmọ́ ọbẹ̀ ogun àti à ń dúró pẹ̀lú òdodo yìí náà ẹ jẹ́ ká dúró pẹ̀lú òdodo yìí náà gbogbo àtàwọn aràn àwọn èèyàn lọ́wọ́ nínú ilé yìí náà Ọlọ́run ràn wá lọ́wọ́ àtàdó ti brọ́dà tí náà pẹ̀lú òdodo láti fi tó bá bóyàn lówó níbí báyìí ó bóyàn lówó nítorí brọ́dà láti ni torí ọlá ẹnìkan náà lè yẹ máa ń jẹ gbogbo yín
iná ò ní tẹ́wọ́ yín o iná ò ní tẹ́wọ́ yín o ọlọ́run wà pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa àṣàṣì tẹ́ bá sáà ní kọ̀kọ̀ èyí tẹ́ sáà ní gbangba kò ní wẹ́ẹ́ ní kọ̀ọ̀kan wa àwọn ẹni wọ́n forí ara wa gbé wàlá hàwùlà wàlá quwwata illa billahi al-aliyyil azim. Àmín. Amina. Amina. Mina. Amina. Mina. Amina. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Allahumma amin. Ẹni tí ó fi ọtí gbé náà. How? And at a level, they will be that be possible. And if it is possible that Lord Aloba connived, while that thing is very time soon. Now, Morilano, that will be that somebody showed us the original court proceedings with respect to DNA case. With stamp. And you want to comfortable post on the Biwale wedding. Leimoli, whatever Leimoli need, I think she has it. Yeah, whatever Leimoli, so they showed the original from the court. Ah, Aloba. My question now is this: Joseph Aloba posted something on DNA on his page. No signature, no name, no stamp, no heading. Now the question is this: did they cook up that front to come and say public that Prophet Oshie DNA now fraud, and they asked Aloba to post it, and Aloba posted that on his page that if you defraud away, if that is true, Amen. Because we built to talk to a doctor Sabe, and it's a continental a doctor Sabe, and one of time to Sakamaje gogo. Wọ́n tún wá fi kó wa lówó jẹ, wọ́n tún fi gbowó. Bamudad. Ènìyàn Yorùbá. So I know the most of our original court paper. If I have a whole lot of public, and I'm sure rescue my time to give me a bone generator while that's on body. I'll be like a computer village. So we don't need to share the Ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn o. Three. Láti gbèrú yẹn wá sí public. Can you imagine? Kúkú ní mọ̀ láti gọ̀. Sakamaje ni mo lò fún wọn. Ẹ ká sọ sá o. Ẹ̀yin mo fẹ́ parọ́ kan níjà, mo fẹ́ parọ́ kan ní sà. Torí téèyàn bá wo gbogbo ọ̀rọ̀ tí Bukky sọ lánàá àti Supreme ní kọ́ńsù Wùmí ní 2 years ago. Ẹ tó ra mọ́tò fún bàbá, òun náà ní kọ́ńsù pẹ̀lú ó ti sanwó bóyá bàbá ẹ lọ sign, bàbá reject pẹ̀lú gbogbo àwọn tínkàtìnkà wọ̀nyí náà pẹ̀lú body language bàbá pẹ̀lú àwọn bàbá. Àbí ìgbà tí Wùmí tó wù ní Mohbad tán ẹjọ́ mo ń parọ́ ni bóyá nítorí mo ṣe ń ro gbogbo body language bàbá àti wá wọn. Nígbà tó ṣe bọ̀bọ̀ yẹn léṣe tán tí ṣíṣe léṣe yẹn pọ̀ gan-an bàbá àbí bàbá ló rán Zomo tó finish iṣẹ́ ni torí pé wọ́n ṣe pé Zomo bàbá jáde síta. Ó bẹ́ síta ni ó di bọ́ǹkì Zomo ni pé irọ́ ọmọ pásítọ̀ ni kò lè ṣe o. Ó jẹ́ pé bàbá gangan ló ṣe kà yẹn. Bóyá mo torí mo kàn tiẹ̀ ń ro gbogbo àtàná tí Bukky ti sọ̀rọ̀ yẹn bó di bí èèyàn 2 mẹ́ta kan tó fi mo kàn rò ó bẹ́ẹ̀ ni o alẹ́ yìí. Sister Adetola, that's all. So breathing combat to think what you buy. And when the man saw the was a sacred cow until proven otherwise. Was a sacred. I shall Yawa, never to be ruby, then wow, here on the leg, visit of Bali. I shall be Jama Ruki. The Bajama Bali, Louis, not the Bali content one. On this matter, there is no sacred cow. Aloba, everybody. So whatever you are alluding to, you are very right on your own right to think in that way. You are very correct. Until you are proven wrong, hold on to your belief and hold on to your conviction. Yes, sir.
So I'm with chairman. Because they become a sunny with the way things are going, the truth will unfold itself. Sister me, now here we go the truth. I want to man. We will not look for the truth. For Monday, September 11, 2023. Sister me, now here we go they will bring their hand on over the truth. You want my here? Ati family Mobado, ati family Mumio. Now here we go my sister. They will bring the truth to the public. Don't stress yourself. Don't even imagine anything. We gallant. You not go anywhere. Yeah, gbogbo kí tó ń wò mí gbogbo ẹ̀yin olólùfẹ́ justice for Mohbad ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ jọ̀ọ́ kí lẹ expect pé máa ṣẹlẹ̀ sí bàbá Mohbad ṣé bàbá Mohbad lè escape bullet yìí ṣá ṣé bàbá Mohbad ṣó lè escape bullet yìí ok gbogbo ẹ̀jọ̀ gbogbo ẹ̀ lọ ẹ bá mi share fídíò ìkéde bá mi subscribe sílẹ̀ ilé Global TV ẹ̀yin tó yẹ pé ìgbà àkọ́kọ́ lélẹ̀ tẹ́ kọ́ máa kàn sí péjì ẹ subscribe o ẹ jẹ́ ká jọ máa jẹ ìgbádùn yìí lọ mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi share ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section kékeré like mo tún padà bọ̀ ire o.